Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbikíbi tẹ bá ti ń wò wá. Ẹ káàbọ̀ sórí channel Mummy AJ TV. Fẹ́yìn tẹ bá come across channel mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Ẹ̀yin tèmi, mo lérò pé ẹ ti wo eré Ìyàwó Ọ̀gbà produced by Victoria Adeboye. Nínú eré yìí, ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́ nínú eré yìí. Nínú eré yìí, ẹ máa rí Adéníyì Johnson nínú eré yìí. Ipa wo ni Adéníyì Johnson kó? Adéníyì Johnson kó ipa ọmọ bàbá olówó nínú eré yìí tó jẹ́ pé bàbá ẹ̀ ti late àmọ́ wọ́n fi ogún sílẹ̀ fún un. But on one condition ni ogún yẹn wà ní pé wọ́n ní until tí Adéníyì Johnson bá marry ni wọ́n máa tó hand over gbogbo property ẹ̀ lé lọ́wọ́. Àmọ́ Adéníyì Johnson òun ò ready láti marry. Ṣé èèyàn tí ò marry ni lawyer máa wá hand over property fún? 'Cause nínú property yẹn, according to nǹkan tí lawyer sọ nínú ogún yẹn ni pé àfi tó bá marry ni kí wọ́n fún. Even ìyá ẹ̀ gan sọ fún lawyer pé kó fún ní ogún yẹn ṣèbí òun ló ní. Àmọ́ lawyer sọ pé nǹkan tí olóògbé sọ kalẹ̀ ni pé until tó bá marry. Ta ni ìyá Adéníyì Johnson nínú eré Ìyàwó Ọ̀gbà? Madam Ṣadé. Òun lẹ máa rí Madam Ṣadé nínú eré yìí. Madam Ṣadé kó ipa ìyá. Òun ló bí Adéníyì Johnson nínú eré Ìyàwó Ọ̀gbà. Nínú eré yìí, ẹ máa rí Madam Ṣadé níbẹ̀. Wọ́n sọ fún lawyer pé kó fún ọmọ òun ní ogún tiẹ̀. Àmọ́ lawyer sọ fún yín pé rárá, wípé òun ò lè fún tí ò bá ṣe nǹkan tí bàbá ẹ̀ sọ. Ẹ wo ibi tí Madam Ṣadé sì ń pariwo mọ́ lawyer. Ẹ wo àbúrò Madam Ṣadé ní ẹ̀gbẹ́ wọn nígbà tí wọ́n ń pariwo mọ́ lawyer. Àmọ́ nígbà tí lawyer lọ, Madam Ṣadé wá sọ fún ọmọ Adéníyì pé o need láti lọ mú ìyàwó wálé o, so that kò lè gba ogún ẹ̀ ní ọwọ́ lawyer. Ẹ wo ibi tí Adéníyì Johnson náà ti bọ́ síta tó ti bá àwọn obìnrin sọ̀rọ̀. Ó bá ẹni kìíní sọ̀rọ̀, ẹni kejì, ẹni kẹta títí tó fi mú ìyàwó tó fẹ́ fẹ́ tó fi mú wálé. Ta ni Adéníyì Johnson padà mú wálé gẹ́gẹ́ bí ìyàwó? Tẹ bá lọ wò, ẹ máa mọ̀. Ẹ wo ibi tí Adéníyì Johnson ti mú ìyàwó wálé. Ẹ wo ìyá Adéníyì Johnson, ẹ wo àbúrò ìyá Adéníyì Johnson. Ẹ wo ìyàwó tí Adéníyì Johnson mú wálé. Ìyàwó tí Adéníyì Johnson mú wálé, ìyàwó ọ̀gbá ni tó ní skíṣì lórí, tí ò gba nonsense. Ìyàwó tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ wọlé, tó ṣe wọlé kò tiẹ̀ fẹ́ mọ̀ bóyá òun ṣẹ̀ wọlé àbí òun ò ṣẹ̀ wọlé o. Ó da gbogbo wèrè ẹ̀ kalẹ̀ ni. Ó sọ fún wọn tán pé omi tuntun ti rú o, ẹja tuntun ti wọ inú ẹ̀. Now òun lòún wà ní in charge ilé bíbàyí gẹ́gẹ́ bí ìyàwó tuntun. Ẹ̀yin tèmi, kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀? Saga wo ló máa ṣẹlẹ̀ nínú fíìmù yìí? Mo fẹ́ kẹ́ lọ wò ó. Ṣé ìyá ọkọ ẹ̀ máa wò ó níran ni? Àbí àbúrò ìyá ọkọ ẹ̀ máa wò ó níran? Àbí àbúrò ọkọ ẹ̀ máa wò ó níran? Ṣùgbọ́n tẹ bá lọ wò ó, ẹ máa mọ̀. Ẹ wo ibi tí ìyàwó Adéníyì Johnson ti ń sọ fún wípé yàrá tí mummy ẹ̀ ń sùn gangan lòun fẹ́ máa sùn gẹ́gẹ́ bí ìyàwó. Ẹ wo ibi tí wọ́n ti ń drag nínú yàrá wípé kò lè work, ó lè work. Tẹ bá lọ wò, ẹ máa mọ̀. Ẹ wo ibi tí àbúrò Adéníyì Johnson ti dé láti school tóun àti ìyàwó brother tó ń jọ gist tó sọ fún un tí ẹni òun like vibe ẹ̀ o. Tó ní everybody dẹ̀ rò pé òun ò da. Tí lady yẹn wá sọ fún pé ó da but àwọn tí wọ́n understand ẹ̀ ni. Nínú eré yìí kan náà lẹ tún máa rí ibi tí àbúrò Madam Ṣadé àti Madam Ṣadé tó ti lọ gbé kòkò wípé wọ́n máa fi lé ìyàwó Adéníyì Johnson kúrò nínú ilé. Ẹ wo ibi tí wọ́n ti ń sọ àwọn incantation. Ẹ wo ibi tí lady yẹn ti dìde sí wọn wípé ṣé ẹ máa ṣe èrè? Wípé kí ni gbogbo nonsense? Ẹ wo ibi tó ti fi lúlù tó ti fi ba ayé wọn jẹ́. Ẹ wo ibi tí wọ́n ti ń jà. Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wo eré yìí. Tẹ bá lọ wò, ẹ máa mọ̀ bóyá ilé yẹn wà peaceful àbí ilé yẹn ò wà peaceful. Ìyàwó tó ní ọ̀gbà, tí ìyá ọkọ gan náà ní ọ̀gbà, tí àbúrò ìyá ọkọ gan ní skíṣì lórí.
Báwo lẹ̀yin ṣe mọ̀, kí lẹ̀yin feel? Báwo lẹ ṣe rò pé inú ilé yẹn máa rí? Ẹ̀yin tèmi, mo fẹ́ kẹ́ lọ wò ó. Tẹ bá wo eré yìí, ẹ̀yin gan ẹ máa rí pé ó funny. Ẹ máa rẹ́rìn-ín tó jẹ́ pé, ẹ wò ẹ má jẹ́ n sọ̀rọ̀ jù. Ẹ jọ̀ọ́ fẹ́ni tẹ bá ṣe come across video mi for the first time, ẹ jọ̀ọ́ ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi subscribe. Thank you guys. See you guys in my next video. Bye.